iléeṣẹ́ ọlọ́pàá gbé ìgbésẹ̀ lórí fídíò kan èyí tó ṣàfihàn àwọn ọlọ́pàá nàìjíríà tó ń gbowó lọ́wọ́ ọmọ ilẹ̀ China. fídíò kan tó ṣe àfihàn báwọn ọlọ́pàá mọ̀pó kan bí wọ́n ṣe ń gbowó lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ òkèrè tí ìgbàgbọ́ wà pé wọ́n jí ọmọ orílẹ̀-èdè China ó ti fa wuyewuye lórí ayélujára o. ọ̀pọ̀ èèyàn ló ti bu ẹnu àtẹ́lu ìwàsí àwọn ọlọ́pàá mọ̀pó ọ̀hún tí wọ́n sì ní wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìwakùsà ti orílẹ̀-èdè China kan tó wà ní Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. àmọ́ àwọn èèyàn kan ti sọ pé kì í máa ṣe wípé àwọn ọlọ́pàá náà wọ́n gba rìbá bí kò ṣe pé ẹni tó ní iléeṣẹ́ ìwakùsà tí wọ́n ti ṣiṣẹ́ fún ó mọ̀ ló mọ̀ fún wọn lẹ́bùn owó náà. a gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ náà ó mà dá lórí àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ AKK Frontier Risk Management Nigeria Limited tí wọ́n ń ṣiṣẹ́ o níbi tí wọ́n ti ń wakùsà ní Ṣàgámù. ẹnìkan tiẹ̀ ṣàlàyé pé ọkùnrin tó ní iléeṣẹ́ ìwakùsà tó wà ní Ṣàgámù ó mọ̀ ló mọ̀ tàjòdè ó sì pinnu lọ́kàn ara rẹ̀ láti rí àwọn ọlọ́pàá tó ń ṣọ́ iléeṣẹ́ rẹ̀ lẹ́yìn táwọn kan sọ fún wípé àwọn mọ̀pó náà wọ́n ń ṣiṣẹ́ wọn dáadáa o. ohun tí a gbọ́ ni wípé lásìkò tí ọkùnrin tó ní iléeṣẹ́ ọ̀hún ń ṣèpàdé lọ́wọ́ pẹ̀lú àwọn ọlọ́pàá náà àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà lápapọ̀ ní ọ̀kan lára àwọn èèyàn tó tẹ̀lé wá ó mọ̀ ló mọ̀ bẹ̀rẹ̀ sí ní pín owó fún gbogbo àwọn òṣìṣẹ́ tó fi mọ́ àwọn ọlọ́pàá náà. ṣùgbọ́n kò sí ẹni tó mọ ẹni tó pín fídíò yìí lórí ìtàkùn ayélujára o tí gbogbo èèyàn fi rí bó tilẹ̀ jẹ́ pé àwọn aláṣẹ iléeṣẹ́ náà wọ́n ti sọ pé ọkùnrin tó ní iléeṣẹ́ ọ̀hún ó fáwọn ọlọ́pàá yìí lẹ́bùn owó láti máa rírì iṣẹ́ ribiribi tí wọ́n máa ń ṣe ni. àmọ́ àwọn ajàfẹ́tọ̀ọ́mọnìyàn tó fi mọ́ olùdíje fúnpò ààrẹ fẹ́gbẹ́ òṣèlú AAC Ọmọyẹlé Sowore ó ti bu ẹnu àtẹ́lu ìwàsí àwọn ọlọ́pàá tó gbowó lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ China náà. iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ó ti kìlọ̀ fáwọn ọlọ́pàá láti yàgò fún ìwà tó tàbùkù sí ọlọ́pàá lẹ́yìn tí fídíò tó ṣàfihàn báwọn ọlọ́pàá kan bí wọ́n ṣe gbowó lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè China kan tó lórí ayélujára pa o. nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ACP Olúmúyìwá Adéjọbí tó mọ̀ fi síta iléeṣẹ́ náà ó ṣe àpèjúwe ìwà táwọn ọlọ́pàá náà hù gẹ́gẹ́ bí èyí tó lòdì sófin àti ìhùwàsí ọlọ́pàá. ACP Adéjọbí ó ní ìhùwàsí àwọn ọlọ́pàá náà ó mà tako àlàkalẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá tó máa ń tẹ̀lé ní Nàìjíríà. ó ní iléeṣẹ́ ọlọ́pàá kò fààyè gba irú ìwà báyìí èyí tó lè jẹ́ kí aráàlú má lè jẹ́rìí àwọn ọlọ́pàá mọ́. iléeṣẹ́ ọlọ́pàá ó ti dá àwọn ọlọ́pàá náà mọ̀ wọn yóò sì gba ìjìyà tó tọ́ sí wọn o. iléeṣẹ́ ọlọ́pàá ó wá rọ àwọn aráàlú àti iléeṣẹ́ tó ń lo ọlọ́pàá wípé kí wọ́n yàgò fún ìwà títàbùkù iṣẹ́ ọlọ́pàá. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa ráwọ̀ ètò alọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o ẹ kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ọba Elédùmarè yóò dégbìyànjú yín ládé o.